ọjọ́ ọ̀la wa. ṣé máa rọ́jọ́ ọ̀la wa o, ọjọ́ tó ṣe pàtàkì ni ẹ mọ́mọ́ já fi ṣeré. ẹ káàbọ̀ padà sórí ètò wa, ètò yín, ètò ọjọ́ ọ̀la wa. èmi ọmọ yín náà ní Adégbóyèga ọmọ òrí kẹ́sìrò ìjàgbangba ẹ̀gẹ́ ọmọ wọ́wọ́ lórí iná àlejò yọ̀kẹ̀ṣẹ̀ ọmọ olówó òdùwú, èmi lọ́mọ ajífẹ́pẹ́ ṣeré ọmọ ajímúdà, èmi lọ́mọ àràmátà ọmọ àràmásọ̀wọ́ ọmọ onímùdímọ̀sùn àjáyè akíní ẹni mọ̀sùn kámú kíkọ́ tó yẹ pé ètò dùn ọ̀sán ni máa ń fún èèyàn olólùfẹ́ mi mu. káàbọ̀ àbẹ̀fẹ́ ọkọ ẹja, èmi náà ṣì ní o lónìí. kí n tó kí yín ẹ jẹ́ nǹkan kan lọ kélédùn ọba mi òkè, ọba àríwá àlá, ọba tó dípẹ̀ kọ̀ọ̀run, olúborí olúbọba, ọba tí ń ṣe gbogbo, kábíyèsí ọba tó ń lẹ̀ tó lókè, ọba tó tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ní tẹni tó ta sọ́mọ̀ bí ẹni taṣọ, ọba lónìí, ọba lánàá, ọba lọ́la, ọba títí ayé ẹ̀ nípẹ̀kun jájì Jèhófà ẹ̀mọ̀rìjà, olórí kan tí gbogbo ayé ò lè kìtàn, ọba àkìkìtàn, ọba tó ń gbénu múdíá tó ń ṣọlá àti ẹ̀ níbẹ̀ tó ń gbénu adélébọ̀ tó ń ṣògo. Elédùmarè ìbàrẹ̀ o, ọba kọ́dà ayé mo máa ṣèbà lónìí. Ewúrẹ́ tó wọlé tó òjúbà ò dẹ̀ràn tó ń mú so, ìran àgùntàn tó wọlé tó òjúbà níjọ́ kìíní àná ó dẹ̀ràn tó ń dè mọ́lẹ̀. mo júbà onílé o, mo ṣèbà àlejò, mo ṣèbà gbogbo orí kọ̀ọ̀kan etí kọ̀ọ̀kan tó ń gbọ́ mi lónìí. mo máa ṣèbà yín. ẹ kú lé lọ́mọ kára lé lórí ètò tòní, ẹ káàbọ̀ la máa kéré ọjà, ẹ kú ìdúró la máa kí gbogbo èèyàn olólùfẹ́ ètò wa, ètò yín, ètò ọjọ́ ọ̀la wa tó ń gbọ́ mi lónìí o. bẹ́ẹ̀ sì ni ẹ kú ìkàlẹ̀ la máa kí gbogbo èèyàn olólùfẹ́ ètò yìí tẹ̀ wà lórí ìkàlẹ̀ bíi tèmi, tẹ̀ ń fi òye bà mí lọ, tẹ̀ ń bà mí fòye gbé ètò yìí lọ. ètò ọjọ́ ọ̀la wa la fẹ́ náà bẹ́ẹ̀. ọjọ́ ọ̀la èmi àti yín, ọjọ́ ọ̀la èmi àti yín, ọjọ́ ọ̀la àwọn ọmọ wa. báwo lẹ̀yin òbí, báwo lẹ ṣe rò pé ó yẹ kọjọ́ ọ̀la ọmọ rí? ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. kí ni ètò ọjọ́ ọ̀la gangan dá lé lórí? ọjọ́ ọ̀la jẹ́ ọjọ́ pàtàkì torí àwọn Yorùbá bọ̀ wọ́n níbẹ̀ níṣẹ́ rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ló mú babaláwo ń dífá ojoojúmọ́ torí wọn ò dífá ọ̀rọ̀ ọ̀run mọ́, ìfá ojoojúmọ́ ló dẹ̀ ń dáńsìn. ẹ̀yin èwe tẹ́ ń wò mí, ẹ̀yin bàbá mi tẹ́ ń wò mí, ẹ̀yin ìyá mi tẹ́ ń wò mí, ǹjẹ́ mo lọ́jọ́ ọ̀la? ẹ bèrè lọ́wọ́ ara yín wípé ǹjẹ́ mo lọ́jọ́ ọ̀la? Yorùbá túbọ̀ wọ́n ní sátidé tó bá máa da Sunday láti máa mọ̀. ọjọ́ ọ̀la èmi àti yín òun ló ṣe pàtàkì. ọjọ́ ọ̀la jẹ́ nǹkan tó yẹ pé ojoojúmọ́ ọjọ́ ayé bíyàn bá ṣe ń sùn tó bá ṣe ń jí ló gbọ́dọ̀ máa bèrè pé báwo ni ọ̀la mi ṣe fẹ́ rí? láyé ìgbàun, láyé àtijọ́, láyé ìgbà tí ojú ṣì wà ń pàkọ́ tójú ò tí ì là, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ, wọ́n lọ bèrè pé báwo ni ọjọ́ ọ̀la ọmọ yìí ṣe fẹ́ rí? kí ni àwọn nǹkan tó yẹ kọ́mọ yìí máa jẹ? kí ni àwọn nǹkan tí ò yẹ kọ́mọ yìí máa jẹ? ṣé ọmọ tá a bí sáyé yìí, ṣé ó máa bá wa kalẹ̀? kí ni àwọn nǹkan tó lè fẹ́ dínà ọmọ yìí? wọ́n á bèrè sí i. ọjọ́ ọ̀la ṣe pàtàkì. gbogbo ẹ̀yin òbí ẹ jẹ́ ká wo ọjọ́ ọ̀la àwọn ọmọ wa o. pàápàá jùlọ gbogbo ẹ̀yin òbí tó jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe ń tilé ọkọ kan bọ́sì kan lẹ́ ń tilé ọkọ kan bọ́sì kan, báwo lẹ ṣe fẹ́ kọjọ́ ọ̀la ọmọ yín rí? tí òbí tọkọ-tìyàwó tó bá jọ wà tọ́lọ́run fọmọ jíǹkì wọn, tí ó wá ṣẹlẹ̀ pé èdè àìyedè dé láàrin tọkọtaya, ṣèbí ó níbẹ̀ ṣe bára yín sọ̀rọ̀ kẹ́ tó gbà fún ara yín kó tó di pé ìwọ ìyá ó lọ bẹ̀rẹ̀ sí ní bá ọkọ ẹ gbé, ìwọ ọkọ ó gba ìyàwó ẹ tọwọ́ tẹsẹ̀, ṣèbí ó níbẹ̀ ṣe jọ ṣe. kí ló wá dé tó jẹ́ pé ìjà kéékèèké kan wá ṣẹlẹ̀ láàrin ara yín, ìwọ ọkọ wàá gbéra wàá lọ rojọ́ fún àwọn mọ̀lẹ́bí ìyàwó, àwọn mọ̀lẹ́bí ìyàwó náà wọ́n mú tiwọn wọ́n fi kún. ọjọ́ ọ̀la àwọn ọmọ yẹn báwo lẹ ṣe fẹ́ kó rí nígbà tẹ́ ẹ̀ bá jọ sí ní ìrẹ́pọ̀? tí ọkọ bá sọ pé òun fẹ́ yàwó mọ́, bóyá yàwó tẹ̀ wá mú ọmọ, ó kó gbogbo ọmọ, òun ò lè fọmọ òun lẹ̀ fúyà jẹ, ó kọ́ ọmọ náà lọ. ṣé yàwó ti gbàgbé pé ilé ọkọ ibi tó òun kọ́ ọmọ lọ òun máa padà tún lọ fẹ́ ọkọ ẹ̀mí, ilé ọkọ ẹ̀mí ni? kábíyèsí Elédùmarè, a máa yànnà náà ọjọ́ ọ̀la o. ẹ máa gbọ́ o, bá a bá ṣe ń sọ kẹ́ máa dé
torí ọjọ́ ọ̀la wa ṣe pàtàkì, ọjọ́ ọ̀la wa ṣe kókó. Ọjọ́ ọ̀la ni ọjọ́ tí ẹ̀dá kan ò lè gbàgbé. A máa gbáradì lójoojúmọ́ torí ọ̀la ni. Nígbà tí ìyàwó tó wá wò ṣùṣùn tó káwọn ọmọ náà kọ́ lọ́dẹ̀dẹ̀ ọkọ tó kọ́ wọn lọ, nígbà tó kọ́ wọn lọ, ọkọ ẹ̀mí tó fẹ́ fẹ́ tọ́tijọ́ ń ṣeré ìfẹ́, tọ́tijọ́ sọ̀rọ̀ dídùn fúnra wọn, tó lóun máa fẹ́ òun máa fẹ́. Tó bá ń bọ̀ ara nǹkan wá fáwọn ọmọ ìyàwó tó kókò lé ọkọ ti tẹ́lẹ̀ o. A máa rà wá nígbà tí ìyẹn ò tí ì lóyún, tí ò tí ì bímọ tiẹ̀ fún. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ fẹ́ ìyàwó tó dẹ̀ ti bímọ sílé ọkọ, ẹ fẹ́ pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Ẹ jọ̀ọ́ torí ọjọ́ ọ̀la. Nígbà tó ń tàn tó gbé bisikíìtì wá lónìí, tó gbé búrẹ́dì wá lọ́la, tó ń fáwọn ọmọ yẹn lówó, tó ń sanwó skul wọn, torí pé ìyàwó yẹn ò tí ì bí tiẹ̀ fún. Ìyàwó wá bí tiẹ̀ fún tán lẹ́yìn ọdún kìíní, ó sì ń ṣe bó ṣe ń ṣe lọ o. Ọdún kejì ó ṣe bó ṣe ń ṣe lọ. Ọdún kẹta ó ṣe bó ṣe ń ṣe lọ. Ìyàwó tún lóyún èmi, ó tún bí kejì fún. Kí ọmọ yẹn má jẹ́ létí kan lé bàbá wọn. Kábíyèsí Elédùmarè. Lẹ́yìn tí ìyàwó wá bímọ kejì fún, bàbá yìí ṣẹ̀ṣẹ̀ wá gbé ìwà ẹ̀ jáde wípé òun ò lè máa bọ́ ọmọ ọlọ́mọ mọ́, ọmọ tòun lòun fẹ́ máa bọ́. Àwọn ọmọ tó ti mọ̀ ní bàbá, tó ti gbọ́jú mọ̀ ní bàbá, tó bá wá ń bọ̀ láti ta kò wá ní ra nǹkan bọ̀ fáwọn ọmọ yẹn mọ́. Á wá ra ti àwọn ọmọ tiẹ̀ nìkan. Báwọn yẹn bá ń kí daddy you are welcome, daddy you are welcome, á fi mú dá wọn lóhùn pé ẹgbẹ́ni tó ń lọ báyà yín kó lọ fi bàbá yín hàn yín. Á wá pe àwọn ọmọ tiẹ̀. Kúnlé wá ń bí, Adébọ̀wálé wá ń bí. Á wá fáwọn ọmọ tiẹ̀, á fún wọn ní nǹkan. Àwọn ọmọ tó kọ̀ á máa wòra wọn lójú, wọ́n á máa sunkún. Ṣé kò mọ̀ yìí pé ọjọ́ ọ̀la àwọn ọmọ yẹn ló fi ń ṣeré? Ọjọ́ ọ̀la àwọn ọmọ tó kó wá sílé tiẹ̀ ló fi ń tàfàlà, torí pé egbò àdá ìjìnà ló máa wà nínú ọkàn àwọn ọmọ yẹn pé ta ni bàbá àwọn gan, irú èèyàn wo gan ni bàbá àwọn. Wọ́n á máa bèrè lọ́wọ́ ìyá wọn pé mọ́mì ṣé bàbá yìí lẹ̀dẹ̀ fún bí wa fún bàbá ni kí kẹ́sàn-án lẹ́ ń bèrè pé ṣé bàbá yìí mo bí yín fún? Bàbá yín nìyẹn. Ọ̀fíìsì bàbá wọn kọ́. Láti ibẹ̀ lọ àwọn ọmọ ẹ̀mí ìpátá ẹ̀mí ìpáàlè á wá bà láwọn ọmọ náà. Àdí pé wọ́n ní kó lọ skul, àwọn ọmọ á wá gba bòmíì lọ. Ó máa ń jẹ́ kọ́mọ ẹ̀mí kẹ́gbẹ́kẹ́gbẹ́, ó dẹ̀ tún máa ń jẹ́ kọ́mọ ẹ̀mí lọ́pọlọ o. Bẹ́ẹ̀ ni, torí Yorùbá bọ̀ wọ́n ní àjùmọ̀bí ò kan tàánú, ẹni Ọlọ́run bá wọn sí ni ní ṣe ní lóore. Ó ń jẹ́ káwọn ọmọ ẹ̀mí lọ́pọlọ kọjá ọmọ tó dáa. Ó dẹ̀ tún ń ba ayé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀mí ìjẹ́ yìí pé kí ló dé tí bàbá wa ń ṣe báyìí, ṣọ́mọ àlè ni wá ni. A wá mú ọmọ náà á bẹ̀rẹ̀ sí ní á fẹ́ lọ léèwé. Ẹ̀yin ìyá, bọ́mọ yín bá máa kó nílé torí ọjọ́ ọ̀la ẹ tú báàgì wọn wo. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀mí á fẹ́ kó nílé, á kó aṣọ, á kó sínú báàgì, á dẹ̀ gbé báàgì bẹ́ẹ̀ di tó ń lọ iléèwé, kò dẹ̀ ní délé ìwé o. Bó ṣe ń bọ̀ tá báyìí torí bí kan ń dúró sí ló máa ti báṣọ skul padà sínú báàgì táti wáṣọ èmi tó wọ̀ kúrò nílé. Èmi àti ẹ̀ wáṣọ láṣọ ni, á wáṣọ skul lórí aṣọ kan tó ti wà nísàlẹ̀, akọ̀déta akọ̀ bọ̀ dànù ni. A lọ gbé báàgì síbì kan, táwọn ọmọ skul bá tó ti jáde ń bo ló lọ. Ọlọ́run ọba ò ní jẹ́ ká tì ká àbámọ̀ bẹnu. Gbogbo ẹ̀yin òbí tí ẹ̀yin àti ọkọ yìí ti jọ níjà, tí ẹ ti kó nílé ọkọ, tẹ́ẹ̀dẹ̀ tí ìfọkọ ẹ̀mí, ẹ padà sílé ọkọ yín. Gbogbo ìyà téèyàn bá ń jẹ nílé ọkọ ẹ̀kọ́ ni fáwọn ọmọ. Kò sí ìyà tí ẹ̀dá bá ń jẹ nílé ọkọ láyéláyé tí kò ní jẹ́ ẹ̀kọ́ fáwọn ọmọ tó bí. Ẹ wò ó, ṣeré ètò ọjọ́ ọ̀la wa kò ń ṣe ètò kan tá a kò lè sọ tán. A máa mú bọ̀ díẹ̀ díẹ̀. A máa mú bọ̀ díẹ̀ ni. Ọjọ́ ọ̀la àwọn ọmọ wa máa ṣe kókó, ó dẹ̀ ṣe pàtàkì. Ọjọ́ ọ̀la àwọn ọmọ wa pàápàá kátẹ̀sọ́ nígbà wa ti bá tí wàá débì kan, àwa náà sì tún lọ́jọ́ ọ̀la o. Torí àrénígbọ́n ó yàtọ̀ sí àréjìgbọ́n. Àréjìgbọ́n ó yàtọ̀ sí afọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. Afọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ni ò kì í jẹ́ ká pàgbà ń wèrè. Ẹ gbọ́ bí mo ṣe pàwé yìí, àrénígbọ́n ó yàtọ̀ sí àréjìgbọ́n. Àréjìgbọ́n
ó yàtọ̀ sí àfi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. Àfi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ni kì í jẹ́ ká pe àgbà ń wèrè. Ìwọ mọ̀ yìí èmi ò mọ̀ yìí. Òun ló máa ń jẹ́ káwọn ọ̀rẹ́ méjì kọjọ ṣe pẹ́pẹ́. Torí èyí tí wọ́n bá mọ̀ kó o bá kọ́ mi. Èyí tẹ́mi ò mọ̀ èmi náà kọ́ ẹ̀. Ẹ jẹ́ ká jọ gbé òye ilé ayé yẹ̀wò lórí ètò ọjọ́ ọ̀la wa. Ọmọ tó bá ń báwí tó bá wà àrùn kì Yorùbá sọ wípé kódà Bíbélì gan tọ́ka sí pé ó ṣetán láti parun ní àní parun. Àwọn Yorùbá tún bọ̀ wọ́n ní iṣẹ́ lògùn ìṣẹ́. Múra síṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga. Bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ là á rí. Kábíyèsí Elédùmarè, bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé a máa ń tẹpá mọ́ṣẹ́ ẹni ni. Ìyá rẹ lè lówó lọ́wọ́, bàbá tó bí ọlọ́mọ sì lè lẹ́ṣin lẹ́kan. Bó o bá gbójúlé wọn àní tẹ́ o àní tí àní tẹ́ àní tí àdẹ̀ní kábàámọ̀ àní tọwọ́ àbámọ̀ bẹnu. Lórí ètò wa ètò yín ètò ọjọ́ ọ̀la wa máa sọ ìtàn kékeré kan fún yín tí màá fi kẹ́sẹ̀ rọ̀ yín lẹ̀. Torí lẹ́nìí ẹ̀yin òbí ni mo bá lọ́rọ̀ o. Gbogbo ẹ̀yin òbí ẹ wá fàpèrè tẹ́ kẹ wá gbóhùn lẹ́nu èmi ò rí Kẹ́ṣìnrò Jàgbàǹgbà Ẹ̀gì ọmọ ọwọ́ wà lẹ́jọ́ yọ̀kẹ̀ṣẹ̀ ọkọ̀ ẹja. Ẹ wá gbóhùn lẹ́nu mi lónìí torí tí n bá lọ tí n bá bọ̀ màá wá padà sọ fún yín pé lágbára Ọlọ́run lágbára Elédùmarè àní ṣìyàn. Gbogbo ẹ̀yin tí bàbá àtìyá yín bá ń bá wí pé má ṣe kínní, má fẹ́ ẹni báyìí, má rìnrìn àjò báyìí, bí yóò bá gbọ́ Ọlọ́run ọba ò ní jẹ́ kó tìka àbámọ̀ bẹnu. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó dá lórí olólùfẹ́ méjì kan. Àwọn méjèèjì wọ́n ní ìyá wọ́n sì ní bàbá. Ṣùgbọ́n nígbà tí wọ́n bí ọmọkùnrin yìí ni àwọn bàbá ẹ̀ ti gbé lọ, wọ́n ti lọ wò ó, wọ́n ti lọ wo irú ọmọ tó máa jẹ́, wọ́n ti lọ wo àkọsẹ̀jayé ẹ̀, nígbà tó bí ọmọbìnrin yìí náà àwọn òbí ẹ̀ náà wọ́n ti lọ wo àkọsẹ̀jayé ẹ̀. Nígbà táwọn méjèèjì wá pàdé, ìwé lọ́nìkan lọ kà ó, tó wọ́n pàdé ara wọn nílé ìwé. Wọ́n ṣe bí eré wọ́n tàmì oge síra ńlá odòyún. Gbà tó doyún àwọn òbí ń pariwo pé kádàrá yín ò papọ̀, ìbágbé yín ìbáṣe ẹ̀yin méjèèjì ò máa papọ̀. Gbọ́ ìfẹ́ rúbò wọ́n lójú. Kí ló ń pè ń fẹ́ gan? Níbo nìfẹ́ ń gbé? Bàbá àtìyá ń bá wọn sọ̀rọ̀, wọ́n ní ìfẹ́ lákọjá òfin. Bẹ́ẹ̀ ni o, ìfẹ́ lákọjá òfin. Ṣùgbọ́n Bíbélì gan tó sọ pé ìfẹ́ lákọjá òfin gan sọ wípé ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà tó fi ọgbọ́n ṣe é. Àwọn ò fọgbọ́n ṣe é. Wọ́n bẹ̀rẹ̀ àníyàn náà bọ̀ débi pé ìyàwó ò ń lọ ọ̀dọ̀ wọn òbí ẹ̀ mọ́, ọkọ gan náà kò ń lọ ọ̀dọ̀ wọn òbí ẹ̀ mọ́. Ọ̀dọ̀ wọn òbí tó yẹ pé ọkọ pàtì tó lóun ò lọ ọ̀dọ̀ wọn òbí òun mọ́ o, tí ìyàwó náà pa ọ̀dọ̀ wọn òbí ẹ̀ tì tó lóun ò lọ́mọ. Ó ti gbàgbé pé ayé lòun bá wọn, ọmọ tá a bí lóòjọ́ tó lóun ò bá bàbá ṣeré kán tó dáyé ńkọ́. Bàbá ọkọ àti bàbá ìyàwó kẹ̀dẹ̀rẹ́ ọ̀rẹ́ àti kékeré ni wọ́n. Bíi pé kéèyàn nígbàgbé pé ọmọ òun lọ bá ọmọ ọ̀rẹ́ òun ṣeré, tó bá dé láti iléèwé wọ́n lọ bára wọn ṣeré, lọ ti ṣeré pa láì níbi àìkíyèsí àwọn òbí wọn, lọ ṣeré pa lọ fúnra wọn lóyún. Ọ̀rọ̀ yìí dájà lẹ̀ láàrin ọ̀rẹ́ àtọ̀rẹ́ tó yẹ pé wọ́n sì gbọ́ndúgbọ́ndú síra wọn. Ṣùgbọ́n lẹ́yìn tí ọmọbìnrin bímọ kìíní ó bóbìnrin, ó bímọ kejì fún ọmọkùnrin tó ní kó má fẹ́ yìí náà, ó tún bóbìnrin, ó bí kẹta ó bóbìnrin, ó bí kẹrin obìnrin náà ló bí. Ẹ jẹ́ kí n béèrè láàrin mi àti yín, ṣé obìnrin ò kì í ṣọmọ? Ẹ dá mi lóhùn. Bẹ́ẹ̀ bá lè tẹ àtẹ̀jíṣẹ́ kẹfì dá mi lóhùn béèrè yìí lórí ètò wa ètò yín ètò ọjọ́ ọ̀la wa, ṣé obìnrin ò kì í ṣọmọ? Kí ni gbogbo àwọn ọkùnrin ń wá ká? Ṣèbóbìnrin nìyàwó president, obìnrin náà nìyàwó gọ́vnà. Pàápàá jùlọ àwọn obìnrin kan tí mi ìfẹ́ dárúkọ wọn lórí ètò tá a mọ̀ bẹ́ẹ̀ ní mọ́wọ́ tó jẹ́ pé pàápàá àwọn ló ń bọ́kọ wọn.
àwọn ló ń bọ́kọ wọn, àwọn ló kọ́lé tọkọ wọn ń gbé, àwọn ló ṣe gbogbo nǹkan. Má ṣe ń bọ̀ bẹ́ẹ̀ lórí ìtọ́jú ọ̀la wa náà ni. Ó wá mú ìyàwó ẹ̀ torí pé ìyàwó ẹ̀ ń bóbìnrin, ó ń bóbìnrin. Ó ti gbàgbé gbogbo nǹkan tí ìyàwó ẹ̀ ṣe torí tiẹ̀ pé ó torí ti tiẹ̀ kọ ọ̀rọ̀ sáwọn òbí ẹ̀ lẹ́nu. Kábíyèsí Elédùmarè, kíní nínú ọ̀rọ̀ Elédùmarè kì yóò lọ láìṣẹ. Kábíyèsí ẹ̀ títóbi Elédùmarè. Ó kọ ọ̀rọ̀ sáwọn òbí ẹ̀ lẹ́nu torí ìfẹ́ ni ọkọ ó wá lè dànù pé ó fi gbogbo ọmọ bóbìnrin fún òun ò lè fẹ́. Ọkọ lọ fẹ́ yàwó mi, ṣùgbọ́n orí baṣẹ́ òun náà sì ní ṣéǹjì díẹ̀díẹ̀ torí ó ní ṣọ́ọ̀bù, ó níbi tó ti ń tajà, ó ń ta wòsíwòsì. Ó rówó gbalé. Nígbà tó gbalé, ọdún kìíní kò má fọ́kọ ẹ̀ mí, ọdún kejì kò fọ́kọ ẹ̀ mí. Ọkọ ti fẹ́ yàwó tíyàwó tuntun ń bóbìnrin fún. Ìyàwó tọkọ tún padà lọ fẹ́ kò bímọ ọkùnrin o, tó torí ẹ̀ léyàwó ẹ̀ dànù. Obìnrin náà ló ń bí. Títóbi Elédùmarè. Ó léyàwó ẹ̀ dànù tán. Ọdún kìíní ìyàwó ò fọ́kọ ẹ̀ mí, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin ó padà lọ bẹ̀ àwọn òbí ẹ̀. Ṣùgbọ́n ọmọ tó ń bá sọ̀rọ̀ tó gbọ́, Ọlọ́run má jẹ́ ká jẹ̀ka, àwọn òbí ẹ̀ méjèèjì ló fi í lẹ̀ o. Nígbà tó máa padà lọ bẹ̀ àwọn òbí ẹ̀, ìyá ẹ̀ tó fi í lẹ̀, ìyá ti kú. Bàbá ẹ̀ ó wà lórí àìsàn rọpárọsẹ̀ tó ń pè ní stroke. Kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè, kábíyèsí ẹ̀ títóbi Elédùmarè. Ó ń tọ́jú bàbá, bẹ́ẹ̀ náà ló sì ń tọ́jú àwọn ọmọ. Ẹ má gbàgbé o wípé ìgbà tó wà ní ilé ìwé ló ti lóyún àkọ́kọ́ o. Oyún àkọ́kọ́ tẹ́ bá ní kẹ́ wo éèjì ọmọ náà ti wà bíi 15 years. A ti wà bíi 15 years lẹ́yìn tó kúrò nílé ọkọ ẹ̀ tí ọkọ ẹ̀ lè dànù. Ó dúró ọdún kìíní kò fọ́kọ ẹ̀ míì, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin. Lẹ́yìn ọdún kẹrin ló wá wò pé ọkùnrin kan tẹ̀ máa ń dàrún láàmú. Ṣèbí ọkọ òun náà tẹ̀ ti fẹ́yàwó kóun ti ẹ̀ gbà kóun lè ládé orí. Ó bá gbà fọmọkùnrin náà. Kábíyèsí, mo fọwọ́kọ̀ bò wọ́n láṣìírí ni o. Eléyìí ò ń ṣàròsọ bó ṣe ṣẹlẹ̀ gangan. Ìdílé tó ṣẹlẹ̀ sí àwọn náà máa gbọ́ lórí ètò yìí. Ó gbà láti fẹ́ ọmọkùnrin náà kó wá kó àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó ti bí fún ọkọ àkọ́kọ́ lọ bẹ̀. Ó gbà ọmọkùnrin àkọ́kọ́, ọkọ tó padà gbà fún, ọkọ náà ò níyàwó ńlé o, ṣùgbọ́n ó ti bímọ rí, ìyàwó dẹ̀ ti kó nílẹ̀. Ìdí tí ìyàwó fi kó nílẹ̀ tó bá dọjọ́ mẹ́jọ á máa sọ o, ṣùgbọ́n òun gbà láti fẹ́ ọmọkùnrin yìí. Ó kẹ́rù, ó lọbẹ̀, ó ká àwọn ọmọ lọ. Ṣùgbọ́n tóun bá ti wá lọ ṣọ́ọ̀bù, bàbá tó ká àwọn ọmọ mẹ́rin lọ bá, tí kì í ṣòun ló bí o, tó ká àwọn ọmọ mẹ́rin lọ bá, á wá kí àkọ́bí ẹ̀ mọ́lẹ̀, á máa fọwọ́ pa ọmọ yẹn lára, á máa fọwọ́ ra lára, á máa fọwọ́ ra nídìí, á máa ṣoríṣiríṣi pẹ̀lú ọmọ náà. Kábíyèsí Elédùmarè, Ọlọ́run títóbi ẹ̀ o. Á máa fọwọ́ pa lára, á máa fọwọ́ ṣe oríṣiríṣi. Ọmọ yẹn wòó pé kí ló dé? Dádì ẹ̀ fi mí lẹ̀. Á máa sọ fọ́mọ náà pé tó o bá ti sọ, tó bá tẹnu ẹ̀ jáde, máa pa ẹ́ ni. Á tún máa sọ fọ́mọ náà pé tọ́mọ náà bá sọ fún ìyá ẹ̀, àbí tó bá lè lanu ẹ̀ sọ fún èèyàn kankan, bó sọ fún ìyá ẹ̀ àbí ó sọ fún èèyàn kankan, òun máa pa ni. Ọmọ náà ò lè sọ, ó wá fi ṣe sóònú ẹ̀kún àmúmọ́ra ni. Débi pé bí ìyá bá sùn, inú yàrá kan ló ń gbé o. Bí ìyá bá sùn, tí ọmọkùnrin yìí tóun àti ìyàwó ẹ̀ ń ṣeré ìfẹ́, àwọn ọmọ tí ò tí ì sùn á máa gbọ́. Elédùmarè, má jẹ́ ká ṣìgbé, má jẹ́ ká ṣìyàn, má jẹ́ ká ọmọ wa gbégun eléegun. Ó wá dijọ́ kan o, bàbá ìbọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìyá, ó lọ bá ọmọ níbi tó sùn sí. Ẹ wò ó, máma fẹlẹ́ ìkẹ́sẹ̀ tó ń lẹ̀ torí pé àròjọ mùsùlùkùn tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ tún máa gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn yẹn o, torí bóyá ìyá mọ̀
bóyá ìyá ọmọ ń máa nà ń bẹ̀ fún yín ọmọ yín náà sì ni o Adégbénga ọmọ ògì kẹ́sì ìjàgbá ń bẹ̀ gí ọmọ wá wo lórí náà àlejò yọ kẹsẹ̀ ọmọ olówó òdù ọmọ ajẹ́fipé ṣeré ọmọ ajẹ́múdà ọmọ àràmátà ọmọ àràmásọ̀wọ́ ọmọ wọn ní mo ti mọ sùn àjáyè akínà ní mo sọ kámọ kíkan ń máa fì ní dágbére fún yín bẹ́ẹ̀ ni o ọ̀bẹ ní bẹ́ṣu àtẹlẹsẹ̀ á máa bẹ̀ lọ́wọ́ ẹni tó bá ní ti bá lọ kí n má bọ̀ àbí kẹ́yìn náà bá jáde tó bá ní kẹ́ má bọ̀ ẹ̀ ní padà dé bá ń lé ni mo fọlọ́run sí yín o inú ilé yín ò ní dàrú ọ̀dẹ̀dẹ̀ yín á máa tò ní gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń wò mí tẹ̀ ń wọ́ ọmọ ọlọ́run á fún yín ẹ̀yin tẹ̀ ń wọ́kọ̀ ọlọ́run á fún yín ẹ̀yin tẹ̀ ń wáyọ̀ ọlọ́run á fún yín lágbára ọlọ́run ẹ̀ wà ní gbẹ̀gùn léegun ẹ̀ ní ṣàìrẹ̀ ẹ̀ ní ṣàìsàn ẹni tẹ́ máa ṣètò ní dáríjì yín ẹ̀ ní ṣẹ́ ẹni tó máa pa kádàrá yín dà sáìdá lágbára ọlọ́run lágbára Elédùmarè ẹlẹ́dàá yín ò ní gbé yín pàdé ẹ̀ ọjọ́ ọ̀la yín àwa dára ọjọ́ ọ̀la tèmi náà á máa dára o bẹ́ẹ̀ ni nítorí pé kí ni tá a bá lanú àdán àbọ̀mọ́nú ẹ̀ àtọ̀lẹ́dọ́lẹ̀ ní tàdán tá a bá lanú àdán àbọ̀mọ́nú ẹ̀ tá a bá tún lanú ọmọnú ẹ̀ àbọ̀mọ́nú ẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo èso tó bá tara wa jáde ọ̀wá máa jẹ́ fún wọn torí tó ọ̀bá jẹ́ fàgbé ọ̀wá jẹ́ fọmọnú ẹ̀ àní ṣàṣetì ó dàbọ̀. ṣé màá rọ́jọ́ ọ̀la wa o ọjọ́ tó ṣe pàtàkì ni ẹ mọ́ mọ́ jà fi ṣeré.